kalẹ̀ kalẹ̀ sà. Ẹ kálẹ́ màmá mi, kí ló ń là kọjá mà? Ẹ̀jẹ̀ sá mo fẹ́ kẹ́ gbà mí nínú ọkàn mi sà lórí ọ̀rọ̀ ẹ̀yìn àtọkọ mi sà. Ọ̀rọ̀ kílẹ̀ pé. Mo ń lórí ìrìn àtọkọ mi sà. Ní wọ́n ti láìkè ìpẹ̀pẹ̀ nǹkan máa yáwó lọ́wọ́ mi. Anytime tí wọ́n ti wá yáwó lówó yẹn, mi kí mo fẹ́ ti máa ń lọ́kàn pé mo fẹ́ fowó yẹn sí mi kí n rí fi ṣe rárá. Kì í dẹ́sẹ̀ kìíní kì í ṣe kejì kì í ṣe kẹta. Ó ti wá sún mi débi pé mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Iṣẹ́ wo lẹ ń ṣe? Wọ́n ta ọjà nífà. Iṣẹ́ wo lọkọ yín ń ṣe? Iṣẹ́ ọwọ́ náà ṣe. Tí wọ́n bá ti yáwó wọn kì í dá padà, wọ́n máa ń dá padà. Ìgbà míì wọ́n á dá mi padà. Ìgbà míì nílé ní tí wọ́n bẹ̀rẹ̀ nígbà tá a bá máa jà lé lórí kó tó di pé mo rí gbà. Tí o ti máa wá rí ìgbà gan, mi kì í rí fi ṣe nǹkan tó ní ìtumọ̀ kankan. Ẹ ṣe. Márì yín ti pọ́dún mélòó? Ó ti pẹ́ mi ní. Ọdún 11. Bẹ́ẹ̀ni Kí sà. ni èjì yín mà? 33. Age 22 lẹ wed nígbà tẹ wed. Bẹ́ẹ̀ni sà. Kí ni èjì ọkọ yín? 38. 38. Bẹ́ẹ̀ni. Ilé yín ò ní dàrú. Ẹ ti bí ọmọ mélòó mà? Méjì. Ẹ jèrè wọn ẹ tún rí mi ṣe nínú ìrìn àjò ìgbéyàwó yẹn. Ọlọ́run ilé yín káàkiri. Ẹ ṣàmí. Ilé yín ò ní dàrú. Ilé yín ò ní dàrú. Dáàdì yín sì wà láyé àbí? Ṣé dáàdì tèmi gangan? Gangan ẹ. Rárá mi ò ní dáàdì. Ìyá ni mo ní. Ilẹ̀ ní. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ láwọn ẹ̀gbọ́n tó jọkùnrin mà? Ẹ má bínú kí àwọn ìbéèrè mi, ẹ má bínú torí Ọlọ́run. Ṣé láwọn ẹ̀gbọ́n tó jọkùnrin? Ẹ̀gbọ́n mi ọkùnrin ti ṣaláìsí, àbúrò mi mo tún. Lẹ́ni. Ṣáàbùrò yẹn ti wed? Rárá sà, wọ́n ti wed. Wọ́n ti wed. Ok. Bẹ́ẹ̀ni. Màá sòótọ́ ọ̀rọ̀ kan fún yín ní alẹ́ yìí mà. Ṣé ń gbọ́? Bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀ni sà. Ọlọ́run ní fi yín sílẹ̀. Ṣé n tó dájà lẹ̀ nínú ilé yín lọ́wọ́lọ́wọ́ báyìí? Tí ọkọ yín tó ya aláìyá àsan tàbí tí ó sàn míì tó jẹ́ pé ní tẹ́ fẹ́ fi ṣe yẹn ẹ lè mọ́ láǹfààní àti lè fi ṣe mọ́ nígbà ó jẹ́ pé nígbà tẹ́ fẹ́ lówó yẹn owó yẹn ò bọ́ sásìkò mọ́. Ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ilé yín báyìí. Tó ti ṣẹlẹ̀ jẹ́ recently báyìí. Ẹ lò máa. Ẹ ṣí nọ́mbà ọkùnrin mú. Ẹ ṣí nọ́mbà ọkọ mú. Ọkọ tí yín náà lẹ́fẹ̀ẹ́. Kẹ́ ẹ tó lè rí ìgbéyàwó tí rẹ̀ ò ti máa ṣẹlẹ̀. Bóyá ìgbéyàwó yẹn bóyá wọn ó ṣègbéyàwó yẹn lọ́la. Arábìnrin, ṣé àgbékalẹ̀ tí mo sọ yé yín mà? Ìtẹ́ ẹ̀ sọ lọ́wọ́lọ́wọ́ yìí inú ìgbéyàwó tí ò ti gbé ṣẹlẹ̀ bóyá ìgbéyàwó yẹn bóyá wọn ó ṣe lọ́la tílẹ̀ bá mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò sínú ìdílé tí etí ṣẹlẹ̀ o. Kò sínú ìdílé tí etí ṣẹlẹ̀ o. Ẹ ṣí nọ́mbà ọkọ mú ẹ mọ́ bọ́kọ yín já nítorí ẹ̀ mú rí pé ẹ̀mí kanlẹ̀. Kò sínú ìdílé tí etí ṣẹlẹ̀ o. Ẹ ń bá sọ pé kì í ṣẹlẹ̀ nínú ìdílé òun ó fẹ́ lé yín kù ní ọkọ yín ní ìka ènìyàn ni o. Kò sọ́kùnrin tí ò kì í yáwó lọ́wọ́ ìyàwó ẹ o. Ṣé mo ń sọ̀rọ̀ mà? Ló fi jẹ́ pé ọkùnrin tí ò jẹ́ kíyàwó ò ṣiṣẹ́ ó kọ nọ́mbà sí kí àṣírí ìwọ̀n ó tú ni yóò wá rò porogún ìyá àwọn tàbí bó ṣe kọ́ ni pé káṣírí ìwọ̀n mọ̀ tú lókè pẹ̀láyé kò ní mọ̀ pé bó ṣe strategize ìgbésí ayé ìhun ìlò fàtàṣírí ìhun ti gbé ń tú. Ẹni àkọ́kọ́ tó lè yẹ lówó tí ò ní máa question pé kí ló fẹ́ fowó ṣe tó ò ní sọ sórí ìgbésí ayé rẹ fún un àti ìdí pàtàkì tó fi fẹ́ yá owó yẹn nígbẹ̀yìn kò tún wá ní yẹ lówó yẹn. Ẹni àkọ́kọ́ tó nílò àti sọ sórí fún náà níyàwó ẹ. Tó bá lọ báràta ó sọ in tó ṣẹlẹ̀ sí ìgbésí ayé ẹ tó fi ní kí n yọ 10,000. Tó bá tún wá sọ tán ìyá Múlíká bàbá Adóyin ẹ bá dẹ̀ ti wá sọ látàná ojú orí yín dẹ̀ wá tó ṣùgbọ́n tó sọ fún ìyàwó ẹ ni pé ó yá díẹ̀ jọ fún mi ní 10,000 naira kan bẹ́ẹ̀ mi ní káàṣì o bá mi ṣe transfer
ìyẹn ọkùnrin tó bá wà responsible nínú ìrìn àjò ìgbéyàwó iná lẹ́nu ẹ̀ lè tọrọ bẹ́ẹ̀ o. ṣé mò ń sọ̀rọ̀ mà? ẹ̀yin náà rí i pé ọkọ alálùbáríkà lọ́kọ yín ni lẹ ṣe ń yá wọn lówó ẹ̀fẹ̀ káṣírí ẹ̀ ò tú àbí? bẹ́ẹ̀ni sà. ọlọ́ngbẹ́ tó ń yá wọn ní mi ṣé ń wá ìmí àní ìgbéyàwó tí ò tí mọ̀ ṣẹlẹ̀ ìgbéyàwó yẹn ẹ tó wá gbọ́ kan kẹ́ ẹ tó lè rí tí ọkọ bá fìyàwó ẹ̀ sí ayé lọ ṣé ń gbọ́? lọ́gbọ́n sà. ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí tán bá ṣí fáìlì ẹ̀ lọ́jọ́ ìdájọ́ gbèsè wà ń bẹ̀ gbèsè ìyàwó ẹ̀ máa wà ń bẹ̀. kò fọ́nì sí yín tí ọkọ bá síwájú ìyàwó kúrò láyé tán bá ṣí fáìlì ẹ̀ gbèsè ó wà ń bẹ̀. ẹ rí i pé tó kù bá kú gbà míì bóyá ọkọ lọ tọkọ ti dàgbà dògbó wọn á ní ta lárákùnrin jẹ lówó àbí bẹ́ẹ̀ kọ́. ẹ mọ̀ jẹ́ ń tàn yín ó jẹ́ ìyàwó lówó ìyàwó kan sọ pé ó jẹ́ ń lówó ni ó fi ti sára ọmọ ni ó jẹ ìyàwó yẹn ó jẹ́ lówó ó gbé gbèsè lọ́rùn. ilé yín ò ní dàrú tán bá ti dáwọ́ yín padà tó ti yé yín ẹ̀yin ní ẹ fọkàn sí nǹkan tẹ́ fẹ́ fowó yẹn ṣe kẹ́ ẹ fi ṣe é ó ń ṣẹlẹ̀ níbi gbogbo bí ó dẹ̀ sì máa ṣẹlẹ̀ tí Jésù ó fi dé nìyẹn mà. ilé yín ò ní dàrú ẹ ṣe ọkọ mú o kéde sí kọ́kọ́ yín ò fẹ́ fún rere ìtawọ̀ ọkùnrin ń fèsì nínú ayé díẹ̀ là á sọ fún yín tẹ́ ẹjọ́ obìnrin ń bẹ̀ tẹ́ jẹ́ ìyàwó wa díẹ̀ là á sọ fún yín àṣírí yín náà ní tú ìyàwó tí ọmọ tí yín náà máa fẹ́ ìyàwó tí ọmọ daṣọ àṣírí bò wọ́n ni mà orí ẹ ṣe pamọ́ ni o ọlọ́ọ̀kì ṣíwọ́ ọjà sọ fún yàn ẹ máa rí lójú ẹ̀mí yín aláṣírí náà làwọn ọmọ tí yín náà máa fẹ́ níyàwó náà máa fẹ́ lọ́kọ kì í ṣàdúà mi ṣàdúà fún yín ẹ ti rà á látọ̀dọ̀ ọkọ yín ni ẹ ti ṣe àṣesílẹ̀ yẹn ní dandan ní kàn mọ́ yín kéré ẹ kú kalẹ̀. Yes, ma. Yes, ma.